sì bí ọ sáyé àbí ọ sáyé pé kó máa rántí wa nígbà táwọn bá lọ tán. صلوا بلا àbí ọ sáyé pé kó máa rántí wa kó máa fàdúrà rántí wa. وسلموا ìwọ kàn ń bá tiẹ̀ lọ ni wọ́n máa wá ṣépèlé irú ọmọ bẹ́ẹ̀ pé ó tiẹ̀ fi àdúrà rántí wa ó fi sàárà rántí wa ọlọ́run ò ní jó lẹ́yìn rẹ̀. ما لها àwọn òbí mi ṣépè láwọn ọmọ wọn في lọ́wọ́. السماء وما دواها ما لها نجم في السماء وما دواها. àmọ́ mo bá ẹ̀yin ọmọ bàbá wa Muhibudini الله تعالى. mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. بسم الله الرحمن الرحيم. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء الله واتبعوا رضوان الله والله ذو فضل عظيم. إلا الله لا إله 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 إلا الله. عباد الله رجال الله أعين الشيخ حسبنا الله وكونوا أوننا بالله أصانا بفضل الله بقرآن وجبريل وتوراة وإنجيل وما في أي تنزيل أعيننا بعون الله فيا رب يا ربي فيا غوثاه يا أسمي أذل يا سيدي كربي وعليكنا بأهل الله بحق الله رجال الله يعيننا بعون الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله شفاؤنا لا إله إلا الله دواؤنا لا إله إلا الله وقايتنا لا إله إلا الله ومرجع للكروب لا إله إلا الله وغفرا للذنوب لا إله إلا الله عظيما للجلال لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. وجاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت ورب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. ẹja sallallahu alayhi wa sallam. صلى الله عليه وسلم. ìwọ tí anna Muhammad bá ń bẹ lára ẹ صلى الله عليه وسلم. tí máa lé ọlọ́run Emmanuel nabi tọ́lọ́run ní kó máa wà lára ẹ dákun bá ní sallallahu alayhi wa sallam. ما دل بالخبر اليقين وما قوى
ìjókòó tá a jókòó yìí kì í ṣe gbogbo èèyàn ló ráǹfààní ẹ̀. ما دل بالخبر اليقين وما غوى. gbogbo ọmọ kọ́ ni máa rántí òbí ẹ̀ á ti lòdì kan rí tàbí wọ́n yí pé ta ló lókun lọ́rùn kó mọ́wó sàárà ìrántí òkú rẹ̀ wá abárẹ́ nìkan tó lóhùn ò lókun lọ́rùn. ما دل بالخبر اليقين وما غوى. sórí gbogbo ọmọ tá a máa ń torí wọn mẹ́ta náà lọ́mọ. Yakumullah. ọmọ tá a bí ọmọ tá a tọ́ àtọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe. Yakumullah. ọmọ labí ń bẹ ọmọ lásán ń bẹ ọmọ lẹ́yìn ń bẹ. sọwárí èyí tó dáa jù nínú ọmọ òun náà ni ọmọ lẹ́yìn. ما دل بالخبر اليقين وما غوى. sọ́rẹ́ ni tó sọ pé òun ò ní òkú lálùkìyámà òun ò tiẹ̀ rántí àwọn òkú rẹ̀ mọ́. أبدا ولا. ẹnìkan náà ló sì bí o. ó ti gbàgbé àwọn tí wọ́n ṣe sábàbí rẹ̀ wáyé sọ wípé irú ọmọ bẹ́ẹ̀ ọmọ lásán nù. Allah. sórí gbogbo àwọn ọmọ táwọn náà ti dìyá tí wọ́n ti di bàbá lénìí tí wọ́n ń jẹ́ ọmọ fún àwọn bàbá wa Muslihudeen Muhibuddin àti ìyá wa gbà Afsatu Ìbíyẹmí sórí gbogbo àwọn ọmọ tí wọ́n bí wọn ì ṣe ọmọ lásán gbogbo àwọn ọmọ tí wọ́n bí ọmọ lójú ọmọ lẹ́yìn ni wọ́n. ó yá. أبدا ولا يتقدي ثاني لا. Àjánásì gbọ́ wá sí i. بل جاء بالكيث الكريم فلم يزار. gbogbo wa tá a jókòó yìí mo ṣàdúrà fẹ́ni kọ̀ọ̀kan wa wípé gbogbo àwọn ọmọ tó tara wa jáde kọ́lọ́hún ṣe wọ́n ní ọmọ labí àti ọmọ lẹ́yìn. شبرنا على وادي لبسي láti máa tàwa. sọ́yà àwọn ìyá wa tá a rántí wọn yìí àwọn bàbá wa tá a rántí wọn yìí àwọn náà wọ́n ṣe wàhálà lórí àwọn ọmọ wọn yìí wọ́n tọ́ wọn dáadáa ni nígbà tí wọ́n bí wọn re tán wọ́n tún wá tọ́ wọn re ló jẹ́ káwọn náà mọ̀ pé bí ìyẹn bá ti kú ìyẹn máa rántí òkú ẹ̀ ni. Allah. bàbá mi ò tọ́ ọmọ ẹ̀ ìyá mi ò tọ́ ọmọ ẹ̀ ní òjò mọ̀ pé bí ìyẹn bá kú ìyẹn máa rántí òkú ẹ̀. Sallu bila shuhin alayhi wa sallimu. káàrin àwọn òkú tí wọ́n ń bẹ lálkìyámà káàrin àwọn bàbá tí wọ́n ń bẹ lálkìyámà káàrin àwọn ìyá tí wọ́n ń bẹ lálkìyámà wọ́n ń ṣépè láwọn ọmọ wọn báyìí. Sallu bila shuhin alayhi wa sallimu. pé a sì bí ọ̀sáyé a bí ọ̀sáyé pé kó máa rántí wa nígbà táwọn bá lọ tán. Sallu bila a bí ọ̀sáyé pé kó shuhin máa rántí wa kó máa alayhi fàdúrà wa rántí wa. sallimu. ìwọ kàn ń bá tiẹ̀ lọ ni wọ́n máa wá ṣépè léwu ọmọ bẹ́ẹ̀ pé ó tiẹ̀ fi àdúrà rántí wa ó fi sàárà rántí wa ọlọ́run ò ní jó lẹ́yìn rẹ̀. Malahana àwọn òbí mi ṣépè láwọn ọmọ wọn lọ́wọ́. samai wa madawa. Malahana jimun fi samai wa magawa. àmọ́ mo bá ẹ̀yin ọmọ bàbá wa Musbahudeen àbí Muhibuddin Allah ta'ala. mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé àwọn ìyá yín àti bàbá yín àdúà ni wọ́n fi ń ránṣẹ́ sí yín báyìí torí pé bá a ti jókòó yìí ọlọ́run ó ti dá ẹ̀mí àwọn méjèèjì padà fún wọn ṣé orí ẹ̀mí táwa fi ń pè wọ́n lókù ọlọ́run ó ti yọ̀ǹda ẹ̀ ọlọ́run ó ní ẹ lọ pé Muhibuddin wá ẹ dẹ̀ lọ pé ìyá wa Hafsa ẹ lọ pé wá ọlọ́run wá dá ẹ̀mí wọn padà ó yá ẹ gba ẹ̀mí yín ẹ wá lọ wo ohun táwọn ọmọ yín ṣe láyé wọ́n ti wà láàrin wa báyìí wọ́n máa wá fẹ̀mí ṣàdúà fẹ́yìn ọmọ pé alhamdulilayi
àbí àwọn ọmọ rẹ sáyé Inshallah. àbí àwọn ọmọ dùnú sáyé wọ́n máa wá ṣàdúrà fún yín kí Ọlọ́run jẹ́ kẹ́mi yín gùn. Sallu Kẹ́lẹ̀ ṣerú eléyìí bi alayhi wa sallimu. ọdún mẹ́wàá tí wọ́n lọ la rántí wọn yìí tọdún mẹ́wàá wá wà nù ọmọdé eré ni. Sallu bila shuhin ẹni tó lo 10 years nínú sàárè kì í ṣàṣìjòjì ẹ̀ mọ́. alayhi wa sallimu. tá a bá máa ń tí ojú òkú ń kàn lálkìyàmà a mọ̀ wípé táyé yìí kò jẹ́ nǹkan kan ayé yìí ò jẹ́ nǹkan kan. Mala hanajimu Bàbá rántí àwọn fi òkú wa ní gbogbo ìgbà. samai wa ma da'a. Mala hanajimu fi samai wa ma da'a. gbogbo àwa tá a jókòó yìí tiwa náà tọ́njọ́ kan ìwọ náà dẹni àná èní la rí àmọ́lá torí àwọn ìyá wa tí wọ́n lọ àwọn bàbá wa tí wọ́n lọ àwọn náà ti ṣe wọ́n ti jókòó ìjókòó báyìí rí tí wọ́n ń ṣe wáàsí fún wọn wípé àwọn náà pẹ̀dà dẹni àná Allah. àná tí wọ́n ń táwa wá ń lo èní tiwa àná tí wọ́n ń ti lọ Allah. àdúrà làwa fi wá ránṣẹ́ sí wọn yìí ṣé wàá rí i pé irú èyí tá à ń ṣe yìí inú wọn ò mọ dùn lálùkìyàmọ̀ wípé irú èyí tá a fẹ́ ni tó pé gbogbo oúnjẹ tá a gbélé yìí wọn lè jẹun mọ́ Allah. gbogbo aṣọ tá a wọ̀ yìí wọn lè wọṣọ mọ́ torí gbogbo mékọ̀pù tẹ́ ṣeun tó wà ló gbé ìyá wa dìde gbé ìyá wa Hafsa ìyá dìde ó wà mékọ̀pù fún wọn kò sí yẹn mọ́ àmọ́ nǹkan ẹyọ kan tó lè bá wọn tinú wọn máa fi dùn òun náà ló kọ Ọlọ́run tá à ń dá yìí. Sallu bila shuhin. ipò dákun ẹlòmíì fẹ́ rántí ìyá ẹ̀ ẹlòmíì fẹ́ rántí bàbá ẹ̀ àwọn tí ò láǹfààní ló pè é tí ò sáǹfààní lára wọn ló pè é àwọn yìí wọ́n máa wá fọ́gò mọ́ra wọn lórí wọ́n máa gúnra wọn òun náà sì rántí àwọn òkú ẹ̀ ni. ṣé ẹ mọ̀ pé bí wọ́n ti ń ṣe òun Ọlọ́run wọn tún dáràn mọ́ràn ni ń dáràn sí àwọn òkú ẹ̀ lálùkìyámà Ọlọ́run ó tún máa ní sórí tí wọ́n ṣe lẹ́yìn rẹ̀ sórí táwọn ọmọ ṣe lẹ́yìn rẹ̀. Allah. ṣe ni wọ́n mú gbó ṣe ni wọ́n mú mukúmu ṣe ni wọ́n ń gúnra wọn ṣe ni wọ́n ń ṣépèléra wọn gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n bá kó ń bẹ̀ àwọn ìyá wọn ni wọ́n ní lálùkìyámà àwọn bàbá rẹ̀ ni wọ́n ní lálùkìyámà ẹ̀ṣẹ̀ wo ló wà ń bí èyí tá à ń ṣe yìí bí ẹ̀ ṣe pé ládàá. Sallu bila shuhin. ẹ̀yin ẹbí bàbá wa mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alayhi wa sallimu. ọba tó ṣe yín lẹ́bí ire ọba tó ṣe yín lọ́mọ re ọba yín tó ṣe yín ní ọmọ dùnú ọba náà mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mala hanajimu. èyí tá a ṣe yìí Ọlọ́run jẹ́ ṣe pẹ́ fáwọn òbí. samai wa ma da'a. Mala hanajimu fi samai wa ma da'a. Allahumma salli ala Muhammadin wa ala alihi wa ashabihi wa sallim. Àmín. mo kí gbogbo ẹ̀yin ìyá wa tí ẹ wà níkàlẹ̀ ẹ̀yin ọmọ bàbá wa Muhibbuddin ó bẹ̀rẹ̀ látòrí àbáwọ̀ lórí ẹbí kí ló kọ́ wọn àbáwá Abdulrahman àti ìyá wa Sekina àti Muhammad Fatih àti alájà wa Maryam naam alájì wa Yushau Inshallah. mo bá yín dúpẹ́ púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillahi. sẹ́rí ìjókòó wa lénìí inú mi dùn púpọ̀ wàláhì lazim inú mi dùn púpọ̀ torí wípé èmi máa ń fẹ́ kí ọmọ kó mọ pàtàkì àwọn òbí ẹ̀ wọ́n ń bẹ láyé ni wọ́n sí láyé ni. ẹbí níjó níyì lọ́sẹ̀ tó lọ náà làánà ṣe 25 years Mọ̀lánà Shehu Shazili. Allahu ta'ala anhu. àwa náà rántí wọn pẹ̀lú àdúrà bó ṣe dá akọ́mọ rí máa ṣe nu. àtúnrí nínú àwọn ọmọ míì tí wọ́n sọ wípé ẹja rántí àwọn òkú wa tí wọ́n ti wà lálùkìyàmà yóò máa lóun òun olówó tó mọ tí Nàìjíríà ń sọ ni tó mọ tí Nàìjíríà ń sọ ni màá wò pé ó mọ tí Nàìjíríà ń sọ àwọn tí wọ́n fa sábàbí tí wọ́n bí ọ sáyé tó o fi wáyé
àwọn tó wá ní ká ṣàdúrà fún wọn ó tún wá ní kò sówó ó padà ní lówó ọ̀hún. La ilaha illallah. ó pé ó ti fa ẹni tí ò dá mọ́ra ẹ̀ ó ti pe ẹni tí ò dá mọ́ra ẹ̀. ọba tí ò wá ṣe tiyín bẹ́ẹ̀ pẹ̀lú bí nàìjíríà ti le tó yìí ẹ tún wá lẹ́ẹ̀rántí àwọn òbí yín ẹ tún sọ pé ẹ̀rántí àwọn tí wọ́n bí yín sáyé ọlọ́run wọlé adédé àsìkò yìí kò ní fi ẹnìkọ̀ọ̀kan yín lẹ̀. ẹ dákun ẹ bá ń ṣàmì fún wọn torí ọlọ́run. àmín. àkúnni ẹ mú wá nísìn àmì la ní ẹ ṣe ẹ dákun ẹ ṣàmì torí ọlọ́run. àmín. ọlọ́run wọlé abẹ́ ti rántí àwọn òbí yín yìí. ọlọ́run wọlé abẹ́ ti rántí àwọn òbí yìí. àwọn ọmọ tí ó rántí ẹ̀yin náà sí ti dáadáa. àwọn ọmọ tí ó rántí ẹ̀yin náà sí ti dáadáa. ọlọ́run ó ṣe é fún yín. ọlọ́run ó ṣe fún yín. yóò yọ́nú àwọn ọmọ yín. yóò yọ́nú àwọn ọmọ yín. àbí kò ṣe gbogbo àwọn ọmọ yín lọ́mọ rí ọmọ àdúgbò dùnú. gbogbo àwọn ọmọ yín lọ́mọ dùnú. la ilaha illallah. la ilaha illallah. pàtàkì jùlọ ìyá wa Mariam alájà wa Mariam àwọn ni wọ́n fa sábàbí táwa fi wá bí ilé nìyí. Insha Allah. wọ́n jẹ́ ọ̀kan nù jama Maulana Sheikh Shazili nípìlẹ̀ àwọn jama ìpìlẹ̀ Maulana Sheikh Shazili lójú ayé wọn Allahu ta'ala anhu. tí wọ́n bá wà ní zawiya yìí a máa ń ṣe níjọ́ Àlàmísì a sì ń ṣe dìsín nínú àwọn tí Maulana máa ń fẹ́ káwọn rí níwájú ní sáfù àwọn obìnrin alájà Mariam yìí jẹ́ kan. Insha Allah. kí nìdí? ó ní àwọn àwọ́dù tá a máa ń kà nígbà tá a bá ń ṣe záwíà gbogbo ẹ̀ ní bẹ lórí wọn. bẹ́ẹ̀ lérí wọn pálí tó pálí. ìsìn ibà tí ń sọ̀rọ̀ yìí Maulana ò sì fẹ́ kí ẹni tí ò bá háìsì bí kó máa wá wájú. ìjọ tí wọn bá wá záwíà Maulana wà béèrè wọn pé Mariam dà kó wá záwíà kí ló dé tí ò wá záwíà. so wọ́n la paare lẹ́mi Maulana Sheikh Shazili. Maulana Sheikh Shazili dá wọn mọ̀ wọ́n iṣẹ́ ẹni tí Maulana ò dá mọ̀. Insha Allah. ìfẹ́ tí wọ́n wá ní sí Maulana Sheikh Shazili tàná wọ́n wá dà sára Maulana Sheikh Shazili tèmi. àyàwó ta o. ọlọ́run wọlé abẹ́ ti nífẹ̀ẹ́ àwọn ẹni ọlọ́run lára wa. ọlọ́run wọlé abẹ́ ti nífẹ̀ẹ́ ẹni ọlọ́run lára àlùfáà wa. ọlọ́run máa nífẹ̀ẹ́ yín náà. ọlọ́run máa nífẹ̀ẹ́ yín náà. ọlá la ilaha illallah. la ilaha illallah. ọlá al-Qur'ani. ọlá al-Qur'ani. ọlá gbogbo àwọn ẹni ọlọ́run. ọlá gbogbo àwọn ẹni ọlọ́run. bisimilayi inna atayna. bisimilahi rahman rahim inna a'tainaka al-kawthar wasalli lirabbika wanhar inna shani'aka huwal abtar. bá a ti jókòó yìí kò sí wàásì kankan tá a ṣe. yakuballah. kò sí wàásì kankan tá a ṣe. wá ntẹ́ kan máa jẹ́ wàásì láàrin ìṣẹ́jú márùn-ún òun ni wípé wo ẹ̀yin àwọn ìyá wa yìí àti bàbá wa yìí bí n ti ń dà yìí tí o ṣúọ̀ pé ẹ̀yin tiẹ̀ náà dá báyìí. torí wípé n tá à ń ṣe yìí ó fi hàn pé ibi tí bàbá wa Muhibbuddin àti ìyá wa Afusatu ibi tí wọ́n dájú kọ tí wọ́n ti ń ṣe gábàsì tí ń ṣọ́dọ̀ Ọlọ́run a mọ̀ pé ibi tí wọ́n wà wọn ibi tó dáa ni. lẹ́yìn wọ́n fi ń rí báyìí bó lẹ́yìn tiẹ̀ ti fẹ́ rí. walil fata min mali ma qaddamat. ìwà rẹ̀ ni wọ́n wú o. yadahu qabla mauti la ma katana. yadahu qabla mauti la ma katana. ìwà rẹ̀ ni wọ́n wú o iṣẹ́ rẹ̀ ni wọ́n ṣe o. ṣé níbi rédèrèdè tó ń bá kí láyé òun ibẹ̀ náà ló ṣì wà dí sí. fa innamal mari'u. tó láyé tá a wà yìí àwọn èèyàn ń kú wọ́n ń kú pípípípí ni o. hadithun ba'dahu. ẹlòmí yóò sùn kò ní tí mọ́ bí ó bá lajú bá alikiyama ni ó lajú sí. fakun hadithana wọ́n sọ fún ọ. lima. fakun hadithana sana lima. wọ́n sọ fún ọ kí o máa ṣe dáadáa wọ́n sọ fún ọ kí o máa hùwà re wọ́n sọ fún ọ kí o máa kírun òní ó sì kù díẹ̀. walil fata. ó sì kù díẹ̀ ó sì kù díẹ̀ ta ló sọ fún ọ pé gbogbo bó o ti ń wù bó o ti ń ṣe é hùn ó máa ṣe lọ bẹ́ẹ̀ yóò padà pín jọ kan. min mali ma qaddamat.
bàbá wa tá a ti torí wọn jókòó bí wọ́n ti pẹ́ tó láyé wọ́n padà fayé lẹ̀ wọ́n lọ náà ni. من مالي ما قدمت. ìyá wa tá a ti torí wọn jókòó tá a rántí wọn lénìí àwọn náà bí wọ́n ti lò ó tó àwọn náà padà fayé lẹ̀ wọ́n lọ náà ni. يدعو قبل موت لا مقدر. يدعو قبل موت لا مقدر. bó ṣe lè wù kí wọn náà pẹ́ tó láyé ó padà dálẹ̀ o. أينما المرء wàláhì làásì ó padà dálẹ̀ ńjọ́ kan. حديث بعده. talẹ́ni tó rírí láyé yìí tó wá wálé ayé yìí tó wá pẹ́ tí ò wá kú bó ṣe lè wù kó pẹ́ náà tó yóò padà kú. فإنما المرء bá a ti ń wáyé tá à ń kú ò láyé òun láyé fi ń dùn. حديث بعده. tí wọ́n bá béèrè lọ́wọ́ rẹ nísìsiyìí pé bàbá rẹ kẹsàn-án tó mọ̀ wọ́n wọ́n bí ọ̀dà ò mọ̀ wọ́n. وإنما المرء. sórí bàbá rẹ nípele ìkẹsàn-án ìkẹwàá wọn ń dálẹ̀ fúnra wọn títí tí wọ́n fi dálẹ̀ fún bàbá tiẹ̀. Allah. wọ́n ń dálẹ̀ fúnra wọn láti pele ìkẹwàá òun dálẹ̀ fún kẹsàn-án ìkẹsàn-án òun dálẹ̀ fún kẹjọ ìkẹjọ òun dálẹ̀ fún ìkeje gbogbo wọn wá ń dálẹ̀ fúnra wọn títí tí wọ́n fi dálẹ̀ fún bàbá tiẹ̀ ó mọ̀ pé bí wọ́n ti dálẹ̀ fún bàbá tiẹ̀ ń wọ́n ti dálẹ̀ fún wọn náà ìwọ náà padà dálẹ̀ fún àwọn ọmọ. وإنما المرء حديث بعده. bá ti máa wá dálẹ̀ fúnra wa nù títí tá a fi dálẹ̀ fọlọ́hún. فكن حديثنا سنا لما وعى. فكن حديثنا سنا لما وعى. ire ni ẹja fàyè wá ṣe o torí gbogbo ìranù tó ń ṣe ń dínkù bá ká ọmọ bẹ́ẹ̀ wàláhì yóò jẹ́ ìyà lọ́dọ̀ Ọlọ́run. Allah. ayé tá a sì ń lò lọ yìí ayé gbà díẹ̀ ni ayé tá kú òun bẹ́ẹ̀ a kàn wá a kú òun bẹ́ẹ̀ torí tó o bá kú òun bẹ́ẹ̀ tó wọ́n bá jí ọ nínú sàárè wípé so wáyé kan rí ó ní kíní ń jẹ́ bẹ́ẹ̀ ó ní kíní ń jáyé wọ́n wá bí ọ wípé àṣọ ọmọ iye ọdún tó lò láyé ọdún mélòó ló lò láyé ó ní ara o rò pé ó pọ́dún bí ipò kan díjú okànlá ó sì ti lo àyèmọ̀ iye ọdún láyé. فإنما المرء. lórí bí tí ń rí fáwọn ìyá wa àti bàbá wa lẹ́yìn wọn yìí tá a wá fi rántí wọn lónìí ìwà rẹ ni wọ́n hù iṣẹ́ rẹ ni wọ́n ṣe. حديث بعده. wọ́n dún ní mọ́ Ọlọ́run ni o Ọlọ́run ni wọ́n dún ní mọ́ kí ni wọ́n dún ní mọ́ nísìnyí. حديث بعده. Ramadana ní kanlẹ̀kùn yìí ìwọ tiẹ̀ mọ̀ pé Ramadana kan ń bọ̀. حديث بعده. Ramadana ló súnmọ́ wa yìí tínú gbogbo àwọn ẹni Ọlọ́run inú Ọlọ́run gan dùn inú màláíkà ń dùn حديث. inú gbogbo àwọn mùsùlùmí ń dùn sọ ma pé inú tiẹ̀ ń bàjẹ́ lọ́wọ́ báyìí ni wípé àtún ní oúnjẹ jẹ mọ́ òtún ní jẹun mọ́ òtún ní mu mọ́ bó ti wọ̀ ọ́ òtún ní ṣe mọ́ bó ti wọ̀ ọ́ sọ ma pé inú rẹ̀ ń bàjẹ́. حديث بعده. gbogbo àwọn ìyá wa tí wọ́n lọ yìí bàbá wa tí wọ́n lọ yìí kò rí bẹ́ẹ̀ fún wọn o inú tí wọ́n ń dùn bí Ramadana bá ń bọ̀ nù wọ́n máa ń dùn àyèmáyé sàárà tí wọ́n ṣe àyèmáyé àwẹ̀ tí wọ́n gbà àyèmáyé ìrun tí wọ́n kí làwọn máa wọ́n fi lálùbáríkà o lẹ́yìn wọ́n fi ń dùn báyìí. وكنا حديثنا سنا لما وعى. وكنا حديثنا سنا لما وعى. wá sí òní jù báwọn lọ oníjú bá wọn lọ. ìwọ náà máa wùwà dáadáa kẹ́yìn tiẹ̀ náà lè bá a dáa. kẹ́yìn tiẹ̀ náà lè bá a dá. torí gbogbo àwọn ọmọ rẹ tó ń bí wọn. gbogbo àwọn ọmọ rẹ tó ń bí nì. dájú wọn kọ ẹ̀sìn Ọlọ́run. dájú wọn kọ ẹ̀sìn Ọlọ́run. fi Ọlọ́run mọ̀ wọ́n. fọlọ́n mọ̀ wọ́n. fànẹ́ Muhammad mọ̀ wọ́n. fànẹ́ Muhammad mọ̀ wọ́n. kí wọ́n lè mọ̀ pé báwọn bá kú ìjọ tó o bá kú ìyẹn máa ń ṣàdúrà fẹ́ni tó bá ti kú ni. kí wọ́n lè mọ̀ pé tẹ́yà bá kú ìyẹn máa ṣàdúrà fẹ́ni tó bá kú ni. torí òbí mi òun ló fọwọ́ ẹ̀ ló fi ba yí àwọn ọmọ ẹ̀ jẹ́. wàláhì òbí mi ọ̀pọ̀ òbí ó fi ọwọ́ ara ẹ̀ òun rò bẹ́ẹ̀ òun tún ní ayé wọn ṣe ni. òun rò bẹ́ẹ̀ òun ṣe dáadáa fún wọn ni ó sì fi ọwọ́ ẹ̀ ba yé wọn jẹ́. kò fọ́ Ọlọ́run mọ̀ wọ́n kò fẹ́ sìn mọ̀ wọ́n àfàyè ayé tí ó padà kú láyé nta ń pi ayé òun gan
wọn yóò padà yí padà kò ní padà jáyé mọ́ kí wàá wàhálà dájú àwọn ọmọ rẹ kọ lọ́hùn. dájú àwọn ọmọ rẹ kọ lọ́hùn. ṣé ìwọ tó tiẹ̀ dájú àwọn ọmọ kọ lọ́hùn ṣé ìwọ gan mọ lọ́hùn. ṣé wọ́n gan mọ lọ́hùn. ìwọ òbí gan so mọ lọ́hùn ọ̀hún o mọ lọ́hùn o mà nábí o mọ kankan ìwọ kàn sáyé lọ́n tiẹ̀ ní. torí tó bá bẹ̀ kú àwọn ọmọ rẹ tó wo àkúntúkù rẹ lọ́nà ọ̀hún o ní rẹ̀ èèyàn rántí rẹ̀ àmẹ́ni tó bá dájú ẹ̀ tó dájú àwọn ọmọ tó dájú wọn kwẹ̀sìn. ẹni tó bá dájú àwọn ọmọ rẹ kwẹ̀sìn. bí àwọn bàbá wa Muhibbuddin yìí bí wọ́n ṣe dájú àwọn ọmọ wọn kwẹ̀sìn. bí ọba Muhibbuddin bí wọ́n ti dájú àwọn ọmọ wọn kwẹ̀sìn. tíyàwó Hafsatu táwọn náà kọ̀ fún wọn wípé kí wọ́n má dájú wọn kwẹ̀sìn Ọlọ́run. táwọn ìyá Hafsa táwọn náà kọ́ ń bẹ kí wọ́n má dájú wọn kwẹ̀sìn Ọlọ́run. lẹ́yìn wọ́n fi ń dàbí tí ń dà yìí o. lẹ́yìn wọ́n fi ń dàbí tí ń dà yìí. ìwọ náà mú wá sí ń bẹ̀. ìwọ náà mú wá sí ń bẹ̀. Ọlọ́run ó jẹ́ kẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa náà dá. Ọlọ́run ó jẹ́ kẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa náà dá o. Allah Nabi wa Muhammad. Allah Nabi wa Muhammad. a wá ṣe fìdáwù. alfa wo ṣe fìdáwù. láàrin ìṣẹ́jú márùn-ún. láàrin ìṣẹ́jú márùn-ún. torí fìdáwù tá a fẹ́ ṣe yìí. fìdáwù tá a fẹ́ ṣe fún wa yìí. òun ni àkòrí iṣẹ́. òun la kórí iṣẹ́. tá a ti torí ẹ̀ jókòó fáwọn ìyá wa àti bàbá wa. tá a ti torí rẹ̀ jókòó fáwọn ìyá wa àti bàbá wa. fìdáwù tá a fẹ́ ṣe yìí ó kọ Ọlọ́run náà la dá fún wọn àdúrà náà la ṣe fún wọn ló jẹ́ ń sọ fún wa wípé gbogbo ń ta gbélé yìí wọn lè jẹun wọn lè mu juice wọn lè ṣe nǹkan kan àmọ́ tí ó máa jó ń jẹ fún wọn òun ni tá a fẹ́ ṣe yìí tá a bá sì ṣe é bó ti yẹ ká ṣe é inú wọn ó dùn wọ́n ṣe àdúrà fẹ́ni kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí mo ti sọ fún yín wípé Ọlọ́run ti yọ̀ǹda ẹ̀mí wọn fún wọn wọ́n ti wà láàrin wa báyìí n tí wọ́n máa retí ló kọ Ọlọ́run tá a fẹ́ dá yìí dákun nítorí Ọlọ́run. dákun torí Ọlọ́run. gbogbo tó bá léwu kó máa ṣe. gbogbo tó bá léwu kó máa ṣe. dákun filẹ̀. filẹ̀. ntí Mawlana Sheikh Shazili. ntí bàbá wa gbà Mawlana Sheikh Shazili. tí wọ́n máa ń ṣe. tí wọ́n máa ń ṣe. ó kọ Ọlọ́run tí wọ́n máa dá. ó kọ Ọlọ́run tí wọ́n máa dá. òun náà la dá fún bàbá wa àti ìyá wa. òun náà la fẹ́ dá fún bàbá wa àti ìyá wa. a ṣe la ilaha illallah. a ṣe gbólóhùn la ilaha illallah. Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah. a ṣe 33. a ṣe 33. bàbá wa ṣe tán. bàbá wa ṣe tán. a wá ké suratul mulk. a ké suratul mulk. lápapọ̀. lápapọ̀. lásìkò tá a bá ń ké suratul mulk yẹn lọ́wọ́. lásìkò tá a bá ń ké suratul mulk ní lọ́wọ́. ìwọ tó o bá mọ̀ o mà ṣàmì. ìwọ tó o bá mọ̀ o mà ṣe àmì. àmọ́ la ilaha illallah Muhammadu Rasulullah tá a kọ́kọ́ ṣe yìí. àmọ́ la ilaha illallah Muhammadu Rasulullah tá a kọ́kọ́ ṣe yìí. kò sẹ́ni tí ò ní mọ̀. kò sẹ́ni tí ò ní mọ̀. ìwọ tí nǹkan ò bá sí lórí rẹ dákun fi nǹkan borí. ìwọ tí nǹkan kò bá sí lérí rẹ dákun fi nǹkan borí. dákun torí Ọlọ́run. dákun torí Ọlọ́run. ká fi ṣe ń ta fẹ́ ṣe yìí tán. ká fi ṣe ń ta fẹ́ ṣe yìí tán. àbá wa ṣe tán o lè ṣí. àbá wa ṣe tán o lè ṣe rí rẹ lẹ. o lè ṣe ó dàgbọ́n o lè ṣe ń tó wù ọ́. o lè so ń tó wù ọ́. àmọ́ dákun fi nǹkan lórí. dákun fi nǹkan borí. la ilaha illallah Muhammadu Rasulullah tá a fẹ́ wí. La ilaha. ó bá sẹ́nìkan tí ò ní bá wa wí. ẹ dákun torí Ọlọ́run. ìwọ náà rántí wípé ntí ibi táwọn bàbá wa yìí lọ àtàwọn ìyá wa ìwọ náà ó lọ ọjọ́ kan o bó o bá wà nà ka ẹyọ kan sẹ́yìn tó mọ̀ pé 9 tó kù tiẹ̀ ni 19 tó kù àtẹsẹ̀ ó mọ̀ pé tiẹ̀ ni bí wọn náà bá fẹ́ jórí fún wọn náà nígbà tí wọn náà bá lọ tán náà ni o ṣe wí gbólóhùn tá a fẹ́ wí dáadáa àwọn ìyá wa bàbá wa Muhibbuddin. bàbá wa Muhibbuddin. àti ìyá wa Hafsatu. àti ìyá wa Hafsatu. gbogbo gbólóhùn tá a fẹ́ wí. gbogbo gbólóhùn tá a fẹ́ wí. Ọlọ́run dákun bá wa sọ di òjò kí àtìkẹ́ fún wa. Ọlọ́run bá wa sọ di òjò kí àtìkẹ́ fún wa. bá wa tún fi kún ìkẹ́ wọn. bá wa tún fi kún ìkẹ́ wọn. tó bá jásí pé ẹnì kẹ́ni wọ́n tẹ́lẹ̀. tó bá jásí pé ẹnì kẹ́ni wọ́n tẹ́lẹ̀. Ọlọ́run bá wa tún ṣàlékún ìkẹ́ fún wa. Ọlọ́run bá wa ṣàlékún kẹ́rẹ́ fún wa. la ilaha illallah. la ilaha illallah. la ilaha illallah Muhammadu Rasulullah. 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 La ilaha illallah Muhammadu
رسول الله لا إله إلا الله محمد 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 رسول الله La ilaha illallah. kò sọ́lọ́ ọba kan àfihàn ọlọ́run bàtà pé kẹ́yìn náà lọ. Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. aláma amásì òjíṣẹ́ rẹ̀ ni ẹrú ọlọ́run bá ní í ṣe. Allahumma hadi sawaba makanahu. ọlọ́run bá wò ládàá yìí dání gbólóhùn la ilaha illallah tá a ṣe yìí. Wa nura ma talawnahu. àtìmọ́lẹ̀ tí wọ́n dání gbólóhùn Muhammad Rasulullah táwọn fi gba ẹlẹ́gbẹ̀ẹ́. Hadiyatan wasilatan minna. ọlọ́run jó máa jẹ́ ẹ̀bùn ńláńlá àti àkàsọ́ ńláńlá. Ila ruhi alhaji muhibbuddin. ọlọ́run gbogbo aládàá gbólóhùn dáwì ọlọ́run bá abúládà ẹ̀ báyìí mi ọba wa alájọ Muhibbuddin. Wa ila ruha alhaja abusatu. ọlọ́run mọ́tò wá gbàgbé ìyàwó alájà wa awúsá tó lọ́ba mú gbólóhùn náà lọ́ba mú báwọn náà. Allahumma ighfir lahuma warhamhuma. ọlọ́run àti bàbá wa àtàwọn ọmọ wa ọlọ́run bá foríjì tó wá kẹwọn lẹ́yìn àforíjì. Rahmatika ya arhamar rahimin. mọ́tà wà láì kẹ́ rẹ̀ tó fi kẹ́ ọgbọ́n ayé lágbàkọ́ lọ́ọ́ máa fi kẹ́ wọn. Rahmatika wọ́n lọ́ba tí kẹ́ arhamar obìnrin tí kẹ́ obìnrin rahimin. tí kẹ́ ọmọdé tí kẹ́ àgbàlagbà lọ́ọ́ máa kẹ́ àwọn àbá àtàwọn ọmọ wa. Àwa ṣe Suratul Mulk. a ṣe Suratul Mulk. Ẹyọkan. ẹ̀ka Bá ń ké lọ́wọ́. bàbá ń ké lọ́wọ́. Wọ́n náà máa fẹ̀mí ṣàdúrà fún wọn. wọn náà máa fẹ̀mí ṣàdúrà fún wa. Máa fẹ̀mí rántí àwọn òkú rẹ. máa fẹ̀mí rántí àwọn òkú rẹ̀. Torí báwa ti máa ń ṣe lọ́dọ̀ ránṣáàzì líyanu. bàtí bá ń ṣe lọ́dọ̀ wọn ṣáàṣì líyanu. Owó owó yóò tán. yóò tán. Àmì èyí tá a ṣe yìí. àmì ìtàn bá wọn ṣe fún wa yìí. Òun ni ò ní tán òun lè láíláí. ní tán láíláí. Ọlọ́run wọlé bá tún ṣe rántí àwọn ìyá wa yìí. ọlọ́run wọlé bá ti rántí bàbá wa ti yá wa yìí. Ìyá wa gbà. ìyá wa àgbà. Ìyá wa sunna hasbunallah. ìyá wa sunna hasbunallah. Ọlọ́run dákun bá ṣàlékún ìkẹ́ àti gẹ̀ fáwọn náà. ọlọ́run bá kún bá aṣọ lẹ́kùn kí á ti gẹ̀ fáwọn náà. A'udhu billahi minash shaitan. من الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا فترى في خلق الرحمن من تفاوت فالبصر هل ترى من فتور ثم البصر قرتين ينقلب إليك البصر خاسئا وهو عسير ولقد زينا سماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير وكذبنا وقلنا ما نذر الله من شيء نعوذ بالله
إنا بضلال كبير وقالوا لو كنا نسمع ونعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلقه اللطيف الخبير هو الذي جعلكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء يكسبكم الأرض وإذا هي تمور أأمنتم من في السماء يرسل عليكم حاسبا وتعلمون كيف نذير ولقد كفر الذين من قبل كيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقولون يمسكون إلى الرحمن بكل شيء بصير آمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرين إلا في غرور آمن هذا الذي يرزقكم من أمثال السحور بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أحدا أم يستوي على صراط مستقيم هو الذي أنشأكم وجعلكم السماء والأبصار والأفئدة قليلا ما تشكرون هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقول متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوا الفتح يأتوا الذي ذكروا قيل هذا الذي كنتم به تدعون قل ألستم من هلكني الله ومن يحيي ويمنع ومن يجعل الكافرين عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فتعلمون ما في ضلال مبين قل ألستم أصحابكم الله فمن يأتيكم بماء معين ورب العالمين كان آمين لمتا آمين 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 يا الله ọlọ́run bá wa kẹ́ Alhaji Muhibudini. ọlọ́run bá wa kẹ́ Alhaji Muhibudini. ọlọ́run bá wa kẹ́ bàbá wa Muhibudini. ọlọ́run bá wa kẹ́ bàbá wa Muhibudini. ẹ má ti mú wa. ẹ má ti mú wa. torí owó fìdáwù. owó fìdáwù kì í ṣe 100 naira. kì í ṣe 100 naira kì í ṣe 200. kì í ṣe 200. ẹ já ṣàdúrà fún wọn náà. ẹ jẹ́ àṣàdúrà fún wọn náà. ọlọ́run bá wa kẹ́ bàbá wa Muhibudini. ọlọ́run bá wa kẹ́ bàbá wa Muhibudini. àti ìyá wa Alhaja Fusatu. àmín àti ìyàwó Alhaja Fusatu. kò foríjì wọn kò sì tún ṣe ọ̀nà sí wọn o. kò fònú sí wọn kò sì tún foríjì wọn. Àlìjánnà onídẹ̀ra ni kò fi wọn sí. Rabbi àlìjánnà onídẹ̀ra ni kò fi wọn sí. dákun Ọlọ́run má bí wọn lẹ́jọ́ wọ̀lá síwájú ẹ̀dá o. dákun Ọlọ́run má bí wọn lẹ́jọ́ wọ̀lá síwájú ẹ̀dá. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa Muhibudini àti màmá wa Alhaja Fusatu. kò yọnu sí wọn kò sì tún foríjì wọn o. Ọlọ́run Àlìjánnà onídẹ̀ra ni kò fi wọ́n sí. dákun Ọlọ́run má bí wọn lẹ́jọ́. wọ̀lá síwájú ẹ̀dá. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa Muhibudini. àmín ọlọ́wọ́ kẹ́ bàbá wa Muhibudini. àti ìyàwó Alhaja Fusatu. àti ìyàwó Alhaja Fusatu. kò yọnu sí wọn kò sì tún foríjì wọn o. àmín kò yọnu sí wọn kò sì tún foríjì wọn. Àlìjánnà onídẹ̀ra ni kò fi wọn sí o. dákun Ọlọ́run àlìjánnà onídẹ̀ra ni kò fi wọ́n sí. Ọlọ́run má bí wọn lẹ́jọ́ wọ̀lá síwájú ẹ̀dá o. dákun Ọlọ́run má bí wọ́n lẹ́jọ́ wọ̀lá síwájú ẹ̀dá. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa Muhibudini àti ìyàwó Alhaja
tó foríjì wá. Àlìjánnà onídẹ̀ra ni kò fi wá sí. Má bí wọ́n lẹ́jọ́ wọn lọ síwájú ẹ̀dá. Àlìjánnà onídẹ̀ra ni kò fi wọ́n sí. Dákun Ọlọ́run má bí wọ́n lẹ́jọ́ wọn lọ síwájú ẹ̀dá. Àlìjánnà onídẹ̀ra ni kò fi wọ́n sí. Dákun Ọlọ́run má bí wọ́n lẹ́jọ́ wọn lọ síwájú ẹ̀dá. A ṣe bisimilahi kul huwallah. a ṣe bisimilahi kul huwallah. mẹ́ta. mẹ́ta. A wá ké pẹ̀lú ohùn òkè. a ké pẹ̀lú ohùn òkè. Bàbá wa àti ìyá wa ni wọ́n ní. bàbá wa àti ìyá wa ni wọ́n ní. Torí wípé kò sí ń táwa lè fún wọn tó ju eléyìí lọ mọ́. kò sí ń ta lè fún wọn tó ju eléyìí lọ mọ́. Àdúrà tá a ṣe yìí òun lẹ̀bùn ńláńlá tọ́lọ́run ó ní kí àwọn màláíkà gbé síwájú wọn. Inú wọn máa wá dùn pé ntẹ́ gbé wáyé táwọn ọmọ mi gbé wáyé pọ̀ táwọn ọmọ mi gbé wáyé pọ̀ wọn ò ní lè jẹ́ tán. Bá a ti wọ́n ń ṣe sàárà láyé yìí náà ni wọ́n máa ń ṣe sàárà lálùkìyámà. Wọ́n bá wá gbé gbogbo àdúrà tá a ṣe yìí síwájú wọn, wọ́n máa wá bù ń bẹ̀, wọ́n máa fún àwọn òkú tí wọ́n rántí wọn láyé mọ́. Wọ́n máa fi ṣe sàárà fún wọn pé ìwọ náà gbà èyí táwọn ọmọ mi gbé wá nìyí. Ìwọ náà gbà wọ́n bù ń bẹ̀ èyí táwọn ọmọ mi gbé wá nìyí. Èyí táwọn ọmọ mi gbé wọ́n tún máa fi ṣe sàárà ń bẹ̀ nígbà tó jásí pé wọ́n lè jẹ́ tán. Wọ́n ní lè jẹ́ tán. Eléyìí náà máa jẹ́kọ̀ọ́ fún wọn náà tí wọn náà bá délé pé gbogbo àwọn òkú rẹ̀ tí wọ́n ti kú. Wọ́n rántí wọn pẹ̀lú àdúrà. O ṣá lè raṣọ fún wọn mọ́, o lè fún wọn lóúnjẹ mọ́. Kí ló tún wọ́n lè rántí wọn pẹ̀lú àdúrà sí? A ṣe bisimilahi kul huwallah. a ṣe bisimilahi kul huwallah. mẹ́ta. mẹ́ta. Bàbá wa àti ìyá wa ni wọ́n ní. bàbá wa àti ìyá wa ni wọ́n ní. Gbọ́ládá tá a bá rí ń bẹ̀. gbọ́ládá tá a bá rí ń bẹ̀. Ọlọ́run bá wa fi ṣàlékún kí á ti gẹ̀ fún wa. wọ́n bá wa fi ṣàlékún kí á ti gẹ̀ fún wa. Bismillahir Rahmanir Rahim. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Alájà wa Mariam. alájà wa Mariam. Ìyá wa Sakina. ìyá wa Sakina. Bàbá wa Abdulrahman abi Bàbá- Muhammad Fatih. Muhammad Fatih. Alhaji wa Yushau. alájà wa Yushau. Alhaji Abdulrahman da. Wọ́n ti lọ. Ẹ má jẹ́ kí wọ́n lọ lásìkò yìí o. má jẹ́ kí wọ́n lọ o. Gbogbo ẹ̀yin jẹ̀mọ́ tẹ́ wálé ní. gbẹ̀yìn jọ̀wọ́ tẹ wá lónìí. Fìdáwò láti ṣe yìí. Ṣé kó lọ lọ́fẹ̀ẹ́? Tó pé májẹ̀mú kan bẹ. Lú bá ṣe fìdáwò yìí tá a ṣàdúrà yìí. Àdúrà wọn ò ní ti lè dé ọ̀dọ̀ wọn. Ó dìgbà tẹ́ bá ṣe sàárà. Tó pé sàárà ni máa jádùú gbà. Bí n ti ń sọ yìí náà ẹlòmíràn máa sọ pé hey àwọn àfa dé. Àwọn àfa ò sì dé. N tí ò jẹ́ ká du ẹlòmíì gbà àìṣe sàárà ni. Tòkúrọ̀ náà là ń ṣe. Sàárà ni máa jádùú ó tètè gbà. Sórí tó bá ṣàdúrà kínkínní tí sàárà bá wá pọ̀ àdúrà wọn yóò wá gbà ju bó o ti ṣe lọ tó pé sàárà ni máa ń fàdúrà lágbára. Insha Allah. Ṣé bá a ti wá ṣe yìí ká jókòó ká máa lọlé. Tọ́ àṣelẹ́yọ kọ̀ọ̀kan ni àṣelẹ́yọ kọ̀ọ̀kan ni ẹyọ kọ̀ọ̀kan la fẹ́ ṣe àbí bóòlù ẹ ti fẹ́ ntí ìyàwó bá wí bóòlù ẹ ti fẹ́ ọ̀ya a mọ̀ pé gbogbo àwọn tí wọ́n wáyé náà bá yín dá sí o sáà ni wàá jẹun lásán naam naam gbọ́ mo fẹ́ gbọ́ ni tọ́ alájà wa Mariam. alájà wa Mariam. wọ́n ní ká má sọ̀rọ̀ púpọ̀. wọ́n ní ká alifa ahmed dààmú. wọ́n ní gbogbo bẹ̀ wọn àwọn ò gbé. wọ́n làwọn ò gbé. bí wọ́n ti sọ pé àwọn ò gbé wọn wọ́n mọ̀ pé orí wọn gbé àyà wọn gbé. orí wọn gbé àyà wọn gbé gbogbo ara wọn gbé. gbogbo ẹ̀ gbé. gbogbo ẹ̀ gbé. bí wọ́n ti sọ fún mi pé àwọn ò gbé wọn. wọ́n ti gbé náà nù. wọ́n ti gbé náà nù. anakumullah. ọ̀ya bí wọ́n ti wá gbé wọn
kí lẹ́yìn tí ẹjọ́ tá a jọ jókòó ìdájọ́ jókòó ọ̀yà kí lẹ́yìn náà ó fi dá sí. kílẹ̀ yín náà fẹ́ gbé. mo kí àwọn ìyá wa láti Ṣàzìlíyà. alùpàgà àwọn yàrá láti Ṣàzìlíyà. ìyá wa ìyá súnà àfi kíyìn ìyá wa ìyá àbí sálàwà. yàrá súnà ìyá sálàwà àbí kíyìn. ọlọ́run kó bá wa kíyìn o. ọlọ́run bá wa kún yín o. kó bá a ṣe dáadáa fún yín. bá a ṣe dáadáa fún yín. kó má fi yín lẹ̀ láéláé. kó má fi yín lẹ̀ láíláí. la ilaha illallah. la ilaha illallah. ọlọ́run bá wa kẹ́yà wa. ọlọ́run bá wa kẹ́yà wa. bá a ṣàlékún àforíjì fún wa. bá a ṣàlékún àforíjì fún wa. ọlá nàbí wa Muhammad. ọlá nàbí wa Muhammad. ọlá la ilaha illallah. la ilaha illallah. alhaji wa tí wọ́n ń jẹ́ ọkọ fún ìyá wa Mariam. alhaji wa tí wọ́n ń jẹ́ ọkọ fún ìyá Mariam. ọlọ́run má fi yín lẹ̀ láéláé. ọlọ́run má fi yín lẹ̀ láíláí. ọlá nàbí wa Muhammad. ọlá nàbí wa Muhammad. àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ànábì tí wọ́n nífẹ̀ẹ́ àwọn ìyá wa wọ́n ti ń dá sí i. àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ànábì tí wọ́n nífẹ̀ẹ́ àwọn ìyá wa wọ́n ti ń dá sí i. wọ́n ti mú owó fìdáwò wá. wọ́n ti mú owó fìdáwò wá. tó bá ká mọ́ wọn náà lọ́wọ́ ìwọ náà fi ṣe sàrà fáwọn ìyá wa. èyí tó bá ká mọ́ wọn lọ́wọ́ ìwọ náà máa mú bọ̀ wọ́n fi ṣe sàrà fáwọn ìyá wa àtàwọn òkú tiẹ̀ náà. ọlọ́run ó ti torí pé ó ṣe sàrà fún wọn yóò kí àwọn òkú tiẹ̀ náà. ọlọ́run ó kí àwọn òkú tiẹ̀ náà. gbogbo ibi tó ní kálukú. Allahu Akbar. tọ́ àmín ṣeun. ìyá wa tún rántí. Allahu Akbar. aláfa àwọn ni Mọ̀lánà Sheikh Shazili. aláfa àwọn ni Mọ̀lánà Sheikh Shazili. ọlọ́run bá wa kẹ́ gbogbo àwọn òkú tí yín náà. ọlọ́run bá wa kẹ́ gbogbo àwọn òkú tí yín náà. la ilaha illallah. la ilaha illallah. gbogbo àwa tá n dìde tá a mú sàrà wa o. gbogbo àwa tá n dìde tá a mú sàrà ni wa. ọlọ́run ó kẹ́ òkú ẹnì kọ̀ọ̀kan wa o. ọlọ́run ó kẹ́ òkú ẹnì kọ̀ọ̀kan wa o. oníjà ti fi wé eléyìí gbà lọ́wọ́ ara wa. oníjà fi wé eléyìí gbà lọ́wọ́ ara wa báyìí. ọlá nàbí wa Muhammad. ọlá nàbí wa Muhammad. la ilaha illallah. la ilaha illallah. ẹja máa mú wa bẹ́ẹ̀. ẹja máa mú wa bẹ́ẹ̀. ká máa gbé wa. ká máa gbé wa bẹ́ẹ̀. ọlọ́run bá wa kẹ́ bàbá wa Muhibbuddin. ọlọ́run bá wa kẹ́ bàbá wa Muhibbuddin. àti màmá wa Alhaja Hafsat. àmín àti àwa Alhaja Hafsat. kò yọ́nú sí wọn kò sì tún foríjì wọn o. kò yọ́nú sí wọn kò sì tún foríjì wọn. Ya Rabbi àlìjánnà onídẹ̀ra ni kò fi wọ́n sí. dákun ọlọ́run àlìjánnà onídẹ̀ra ni kò fi wọ́n sí. dákun ọlọ́run máa bí wọ́n lẹ́jọ́ ọ̀la síwájú ẹ̀dá o. dákun ọlọ́run máa bí wọ́n lẹ́jọ́ ọ̀la síwájú ẹ̀dá. Alhaji Abu Afa Adam Taylor. ẹkún rẹ̀ ẹ máa bọ̀. ẹ máa bọ̀. Abu Afa olóko. ẹ máa bọ̀. Salamu alaikum. ẹkún rìn ẹkún àlọ́bọ̀. ó wá pẹ́ yín. ó pẹ́ yín. mo mọ̀ pé nítorí àwọn ìyá wa lẹ fi wá. Inshallah. a ti ṣe ṣàdúrà tó pọ̀. ṣàdúrà. a ti ṣe wáàsí a ti ṣe fìdáwù. a ti ṣe wáàsí a ti ṣe fìdáwù. gbogbo àwọn ọmọ olókùú wọn ti sanwó fìdáwù. wọ́n ti sanwó. ká wá gbowó àdúrà bẹ̀rẹ̀ ká gba tàlùkùránì ká gba ti fìdáwù. àti ti wáàsí. o ṣeun. àtọwọ́ kò náà. ọlọ́run wọlá gbogbo àwọn ẹni ọlọ́run. ọlọ́run wọlá gbogbo àwọn ẹni ọlọ́run. ọlọ́run ò ní fi yín lẹ̀ láéláé. ọlọ́run ò ní fi yín lẹ̀ láéláé. ọlá la ilaha illallah. ọlá la ilaha illallah. ọlá nabi wa Muhammad. ọlá nabi wa Muhammad. gbogbo akan amina. katuna amina. amina. katuna amina. amina. kò sí ní tó kù mẹ́ni sí. wa iza farakita fansobi. wa ila rabbika fargabuni. ìta àti nsẹ́láàrọ̀ yìí náà màá nù ti fapá kó. àwọn ẹ̀yìn ni wọ́n ti ń jẹ ẹ̀gbọ́n yìí wò mí ó tọ́ ni. àwọn ẹ̀yìn ni wọ́n ti ń ṣe kínní gbogbo ládàá eléyìí náà Ọlọ́run kó mú báwọn ya wa. àmín. Ọlọ́run kó mú báwọn bàbá wa. la ilaha illallah. Muhammad rasulullah. sallallahu alayhi wa sallam. subhana rabbika rabbil izzati amma yasifun. wa salamun ala al-mursalin. alhamdulillahi alamin.